Ìṣẹ́jú Aaya ní ìròyìn. Ìròyìn ìṣẹ́jú Aaya. Ìkànnì jígí alára kẹrìnlélógún. Ó tún ti yá òwe jájọgbọ́. Lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. Ìròyìn ìṣẹ́jú Aaya. Ẹ kú dédé àsìkò yìí o, ẹ sì kú bójú ọjọ́ ṣe rí. Ìròyìn ìṣẹ́jú Aaya la mú wá sétí ìgbọ̀nyìn láti ìkànnì jígí alára. Orúkọ tèmi ni Agnes Olúwatósìn. Ìjọba orílẹ̀-èdè Slovakia ti sọ pé iṣẹ́ abẹ tí wọ́n ṣe fún alákòóso ìjọba ilé ìgbìmọ̀ aṣòfin wọn ìyẹn ọ̀gbẹ́ni Robert Fico tí wọ́n yìnbọn fún yọrí sí dáadáa. Ẹgbẹ́ àwọn ògbóǹtarìgì agbésùmọ̀mí lọ́jọ́ ajé ṣe ìkọlù tó ń dẹ́rùbani sí orí ilé-iṣẹ́ ìjọba ìbílẹ̀ Zumi ní ìpínlẹ̀ Zamfara tí wọ́n sì pa àwọn ọlọ́pàá méjì àti aṣọ́bodè. Gómìnà ìpínlẹ̀ Zamfara Dauda Lawal ti gbóríyìn fún ikọ̀ Joint Task Force fún ìkọlù alágbára tí wọ́n ṣe láti kojú àwọn jàǹdùkú ní ìpínlẹ̀ náà. Wọ́n tún ti rí òkú èèyàn mẹ́ta sí i níbi ìkọlù àwọn afurasí Fúlàní darandaran tó wáyé ní agbègbè Ọ̀gbáòlù ní ìjọba ìbílẹ̀ Àgàtú. Ilé ìgbìmọ̀ aṣòfin ní ọjọ́rú gba òfin fún kíkà ìgbà kejì lórí òfin ìdásílẹ̀ àjọ tó ń rí sí ìrìn àjò hajj tó dá lórí gbígba àwọn ìpínlẹ̀ àti ìjọba àpapọ̀ láàyè láti yan ilé-iṣẹ́ ọkọ̀ òfurufú fún ìrìnàjò hajj. Aṣòfin Ali Ndume, ọ̀gá àgbà ilé ìgbìmọ̀ aṣòfin, ti sọ pé òun kò fọwọ́ sí ìjìyà ikú o fún àwọn olóṣèlú tí wọ́n lu jìbìtì owó ìjọba ìbílẹ̀ mílíọ̀nù tàbí bílíọ̀nù, ṣùgbọ́n kí ìjìyà ikú wà fún àwọn tó jí tírílíọ̀nù. Iye àwọn tó ti kú látàrí ìkọlù tó wáyé ní mọ́ṣáláṣí Gezawa ní ìpínlẹ̀ Kano ti di 8 tí àwọn 17 mìíràn wà ní ipò tó léwu tí wọ́n sì ń gba ìtọ́jú lọ́wọ́. Ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Sokoto ti ṣe àkíyèsí pàtàkì kan tí ó ṣàfihàn iye tí wọ́n ń ta epo rọ̀bì ní àwọn ibùdó epo títà ní ìpínlẹ̀ náà. Ìgbìmọ̀ aṣojú lórí àwọn ilé-iṣẹ́ ìlera ti bu ẹnu àtẹ́ sí ìkọlù tó lè wáyé láti ọwọ́ àwọn mọ̀lẹ́bí aláìsàn tó kú sí dókítà obìnrin ní àwọn ilé ìwòsàn àpapọ̀ ti Kẹ́fí. Àjọ EFCC ti ṣe ìkìlọ̀ gidigidi fún àjọ civil society organizations láti yẹra fún àwọn ẹ̀yà ìbàjẹ́ àti àwọn tí wọ́n ń tẹ̀síwájú sí nínú ìṣàkóso búburú. Ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà àti ẹgbẹ́ àwọn oníṣòwò ti kóró ojú tí wọ́n sì ń bínú gidigidi gan sí àbá ìjọba àpapọ̀ pé 48,000 naira ní owó oṣù tó kéré jù tí ìjọba àpapọ̀ fọwọ́ sí. Wọ́n ti gba béèlì gbajúgbajà olórin tàkasúfèé ìrìn Àbíbù Kìkíọlá, ẹni tí ọ̀pọ̀ mọ̀ sí Portable, ó sì ti kúrò ní àhámọ́ ọlọ́pàá. Gómìnà tẹ́lẹ̀ rí ti báǹkì àpapọ̀ ìyẹn Godwin Emefiele ti sọ pé òun kò jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kan òun pé òun ná owó tó tó 18.96 billion naira láti tẹ owó tuntun tó jẹ́ 684 million naira. Àwọn onímọ̀ nípa àyẹ̀wò òkú tí wọ́n ṣe àyẹ̀wò òkú gbajúmọ̀ olórin tàkasúfèé tí ó dolóògbé lọ́dún tó kọjá lọ ọdún 2023 yẹn Ìléríolúwa Lọ́ba tí ọ̀pọ̀ mọ̀ sí Mohbad ní èsì àyẹ̀wò náà ti jáde, àmọ́ wọn kò lè sọ pàtó pé nǹkan báyìí ló pa Mohbad. Ẹ̀dà tọdún yìí ìyẹn àjọ̀dún orò ìbílẹ̀ ọlọ́dọọdún tó sábà máa ń wáyé ní Ìkòròdú ní ìpínlẹ̀ Èkó ni wọ́n ti ṣètò pé yóò wáyé ní ọjọ́ 16 oṣù karùn-ún ọdún 2024 ní ọ̀sán àti lálẹ́. Àwùjọ ìpínlẹ̀ Èkó sì ti ṣe ìkìlọ̀ gidi pé kí àwọn obìnrin wà ní inú ilé ní ọjọ́ yìí. Aṣòfin tó ń ṣojú agbègbè Bìníkẹ́bì, Kágò àti Bọ̀nzá àpapọ̀ ìyẹn ọ̀gbẹ́ni Ibrahim Mohammed ti ṣàtìlẹ́yìn fún ìpinnu kan tó ń pè fún àǹfààní ìgbaniwọlé sí ilé ẹ̀kọ́ ààbò orílẹ̀-èdè Nàìjíríà fún àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ ológun orílẹ̀-èdè yìí. Àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti faraya pẹ́rẹpẹ̀rẹ tí wọ́n sì ti ń fi ìfẹ̀hónúhàn sí àtìlẹ́yìn tí ìjọba àpapọ̀ ṣe sí ìgbéyàwó 100 ọmọ òrukàn
tí wọ́n pàdánù àwọn òbí wọn níbi ìkọlù agbésùnmọ̀mí ní ìjọba ìbílẹ̀ Manga ní ìpínlẹ̀ Niger. Ìròyìn fún ìṣẹ́jú Aaya tòní òní jù báyìí lọ. Lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ní Agnes Olúwatósìn láti ìkànnì Jígí Alára ìfẹ́ àṣẹ. Ní ìṣẹ́jú Aaya ní ìròyìn. Ìròyìn ní ìṣẹ́jú Aaya. Ìkànnì Jígí Alára 24. Ó tún ti yá o, ẹ jájọ gbọ́. Lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. Ìròyìn ní ìṣẹ́jú